pé tó bá bẹ́ kó jábọ́ tó dẹ̀ ń fìyà jẹ àwọn èèyàn níkọ̀kọ̀ ọ̀run á bí ẹ́. You this very stupid boy. Ọmọ ọdún mélòó ni ẹ́? Ọdún mélòó ló gbà lọ́wọ́ àwọn ọmọ mi? Ọdún mélòó ló gbà lọ́wọ́ àwọn ọmọ mi? Ṣé ọmọ kan ti sọ pé ó máa ń rányàn láti lọ pa àwọn èèyàn ni? Wọ́n ló máa ń rányàn láti lọ dí pẹ̀lú èèyàn ni? Ṣé ọmọ pé ṣe ló tírẹ́tì Bólú pé nínú kó wà láyé kó máa tọ́jú àwọn ọmọ ẹ̀ àbí kó kú? Ṣé kí n gbé Bólú wọ láìfù yìí? Ṣé kí n. Ẹ̀yin tèmi, arábìnrin yìí tó ti tú àṣírí Àgbàlá Gabriel ó ní àwọn ọmọ Àgbàlá Gabriel wọn ò rí aṣọ wọ̀, àwọn ìbejì rẹ̀ ò ráṣọ wọ̀, ó ní ó tún threaten láìfù arábìnrin tí ó bí àwọn ìbejì ọ̀hún fún ó láwọn ló ń bá a solicite nípa ọ̀rọ̀ aṣọ ọmọ. Ẹ̀yin èèyàn wa, wàhálà ńlá kọ́ ló délẹ̀ yìí, ẹ jẹ́ ká tẹ̀síwájú nínú fọ́nrán yìí. Send nọ́mbà Bólú sí láì yìí. Ṣé kí n post àwọn ọmọ ẹ? Ṣé ọmọ pọ́n fi ìyà jẹ ọmọ yẹn? Nígbà ó yá ta fà ó wá increase owó yẹn, wá increase ẹ̀ sí 40,000 every Monday. Ó wá fún ọ ní 40,000. Ó fún ọ ní 40,000. Ní economy tá wà yìí, ọmọ ìbejì tí wọ́n ń lo pampers. Gbogbo aṣọ ti fún máwọn ọmọ yẹn lọ́rùn. Aṣọ tó rà nígbà ìkókó ni wọ́n ń wọ̀. Àwa tá ń bẹ tọrọ aṣọ fáwọn ọmọ ni. Gbogbo owó tó tiẹ̀ wá ń ní tó ń rí gbà tán ń bùn ẹ́ kó má lè tiẹ̀ lọ. Ókè mi ìfẹ́ mọ̀má tọ́jú àwọn ọmọ yẹn kó wá lọ ṣe shopping kó kó aṣọ fáwọn ọmọ yẹn. Ó má rí yẹn ṣe. Now ẹ̀yin tẹ wá ń tẹ̀lé ẹjọ́ kílẹ̀ ń tẹ̀lé lára ẹ̀. Àwọn kan tí wọ́n dáhùn ẹ sọ yí pé àwọn tí Àgbàlá ń bá sùn tí wọ́n bá sùn yẹn ẹni àwọn ni kí wọ́n lọ ṣọ́ra wọn. Don't mind that one up torí ariwo yìí ni. Ẹni kan lọ ṣọ́ra wọn. Ẹ̀yin ò mọ̀ pé òṣì ó máa mú yàn kó sáwọ́ olórí burúkú ṣá. Ta ló perfect, ta ló holy. Ẹ̀yin ò mọ̀ pé òṣì ebi ó máa mú yàn lọ gbà fún ọ̀tá ẹ̀. Ẹ̀yin ò mọ̀ pé ìyà àwa iná jìyà rí ó níye ọdún tí mo fi tajà lábẹ́ bíríìjì Ìwó road. Ẹ mọ̀ pé ìyà àwọn tí mo ti fọṣọ wọn láyé mi ò lè kà wọ́n. Ẹ mọ̀ pé ìyà ó lójú ẹni tó lè fara mọ́. Tó bá ti dójú ẹ̀ bí wèrè bá ní kéèyàn ládìílẹ̀ yóò làálẹ̀ torí kó lè rówó jẹun. Ẹ wá ń bú àwọn ẹni ẹlẹ́ni yẹn. Ipe ṣèbí wọ́n rí àwọn ni. Ta ló ní kí Gabriel má níyàwó mẹ́wàá tó bá ti lágbára ẹ̀? If you want to have 2, 3, 4 wives, you are free to fẹ́ wọn sílé. Ó ti ẹ̀rọ tara ẹ. Very dirty man. Very dirty boy. Very dirty and irritating boy. Ó ń báyàn lájọṣepọ̀ láì lo condom. Oníranù olóòórùn onídọ̀tí lásánlásán. Ó bẹ̀rẹ̀ sí ní lọ òun kó wọn lọ. Àtúnwá àwọn kan jáde wọ́n lò fáwọn lówó. Anybody má bú àwọn yẹn ẹ̀ ní rádojúkọ ogun. Ẹni tí kò kú ẹ̀yẹ wọn lòun ló mọ̀ ọ́ lọ. Ẹni ìjà ọba tó ń pèrè lókùnrin. Ẹni tó bá rí àdánwò kò ní tọrọ tó bá bọ́m̀bẹ̀ kò ní tọrọ kó ń padà sínú ẹ̀. Ìmí ló ń wọṣọ ẹlẹ́yà láti wá bá ẹ ó dẹ̀ bá sùn tán ò tún fún lówó. Gbogbo àwọn tó ń sọ pé tó bá pè ò kì í gbé kọ̀ wọn parọ́. Ṣebí nígbà tọmọ yẹn complain fún mi táwọn ọmọ ìbejì yẹn sick tó fẹ́ gbé wọn lọ sí hospital. Ebe mi mo send owó tó fi gbé ọmọ yẹn lọ sí hospital. Àṣà ń bá àṣírí ẹ̀ náà ni. Bọ̀ nígbà tí ẹni yẹn gan ti wá jáde fúnra ẹ̀ tó tẹnu wọn jáde, àwa ìwá ti lè sọ̀rọ̀. Torí inú mi dùn báwọn náà padà wá jáde tán sọ̀rọ̀. Ṣerú àgbàlagbà yẹn ló yẹ kó máa pè ẹ́ kó má lè gbé kọ́ọ̀lù ẹ̀. A reputable person like that tó mú ẹ bí ọmọ tó ń bo àṣírí ẹ ṣó yẹ kó lè pe kọ́ọ̀lù. Ta ló ní ẹ ta ló ra fóònù sí wèrè ẹ lọ́wọ́? Ṣé tí ò bá ṣe pé orí ọ̀fẹ́ gbà ṣé wọ́n lè dá fóònù 100,000 rà? Ká tó di pé òun lo fóònù 3 million. Alákọ̀ọ́rí akadangba tó mọ iye owó tó mọ tó wó ń jẹ́. Ìwọ lọ ṣiṣẹ́ kó máa gba sálárì kó mọ̀ bó ṣe rí bí àwa lè náwó bẹ́ẹ̀.
nígbà tá ṣẹ̀ṣẹ̀ wá sọ̀rọ̀ ló ṣe increase owó yẹn sí 40,000. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin èèyàn, ẹ bá wa bẹ̀ Àgbàlá Gabriel o kó lọ tọ́jú àwọn ìbejì yẹn o. Ọmọ tí mò ń sọ ń sìn bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ caregiver ló ń ṣe tó fi ń bọ́ àwọn ọmọ tágbàlá dà sí lágbàdá o. Ọmọ ọ̀dọ̀ ló ń ṣe, kẹ́ tètè gbọ́. Ẹ má bu ọmọ lọ́mọ o, ọmọ òkú ọ̀run ẹ má bu, ẹ dákun o. Ẹ ní rádàn wọ, ẹ ní rádàn tán o. Ọmọ yẹn bọ́ sí wrong hand ni o. Ó bọ́ sí wrong hand ni o, kò sí ìyá kò sí bàbá kò sálámọ̀ràn. Ó dẹ̀ rí Gabriel as ẹni tó lè ràn án lọ́wọ́. Ó ti rí bí last hope. Ẹ̀yin èèyàn, lẹ́yìn ìgbà tí ọmọ yìí tún pé ọdún kan, ìwọ Àgbàlá ó tún bẹ̀rẹ̀ sí ní invite ẹ̀ kó wá bẹ́ẹ̀ lóòtẹ́ẹ̀lì ó tún fẹ́ máa bá sùn. Ṣán ṣépè abẹ́ fún ẹni. Ṣé bí ìyàwó ẹ̀ la máa rí lọ́hùn lẹ́yìn? Ṣé obìnrin yẹn ò rẹwà tó ni? Kò rẹwà tó. Tó bá ní tó ń rí lára obìnrin tí ò tẹ́ lọ́rùn ò dẹ̀ ṣe fún ìyàwó tiẹ̀ kó lè máa tẹ́ lọ́rùn. Ẹnu tó fi ń gbàdúrà fáwọn èèyàn tó ń kì bọ àwọn ẹlòmíì lẹ́nu ń ta. Òun dórí ọ̀tà ó dẹ̀ ń bá different woman sùn. Àwọn kan wá jáde wọ́n á borí wọn ni ẹ má bá Àgbàlá Gabriel kìí ṣe Jésù, orí yín dàrú. Gbogbo ẹni tẹ́ sọ pé kìí ṣe Jésù yẹn orí yín dàrú. Ọmọ yín ó kó sọ́wọ́ Àgbàlá Gabriel. Ọmọ yín ó kó sọ́wọ́ orú Àgbàlá Gabriel tẹ́ bímọ tẹ́nìkan tọ́. Gbogbo ẹ̀yin tẹ́ ń support ẹ̀ ọmọ yín á kó sọ́wọ́ orú Àgbàlá Gabriel. Ẹnìkan ru ẹrù ayé. Ìkànnì yín o Àgbàlá Gabriel mo sọ fún ẹjọ́ yẹn. Mo sọ fún ẹ mo ní mi fẹ́ kọ́ rẹ̀ dàbí ìṣòro tí orí yẹn. Ajá tó bá máa sọnù ṣóhun lọ́rọ̀ rẹ̀ kò ní gbọ́ fèrè ọdẹ ò láéláéláé. Mo ní má jẹ́ kọ́rọ̀ ẹ kó dàbí ajá yẹn o. Oníwà ṣàtúnṣe. Ṣé wàá ṣàtúnṣe? Ó ṣàtúnṣe. Ó ń sọ báwọn ìyá yẹn ni. Ẹ lọ sọ fún Bólú. Tó bá tún padà pè mí nígbà tí ó yẹ kó pè mí. Tó bá tún pè mí nígbà tí ó yẹ kó pè mí mi ò ní tọ́jú àwọn ọmọ yẹn mọ́. Ó wá lọ ra special line bóyá kí ìyàwó ilé ẹ má bàa mọ̀. Ṣé o mọ̀ pé special line wà tí Bólú fi ń sọ̀rọ̀? I have the line. So Bólú nìkan ló ní lọ́wọ́ àtàwọn kankan tó bá ń ṣòṣì pẹ̀lú. So tí Bólú bá ti pè lórí line yẹn wàá gbé. Ọjọ́ tán rush àwọn ọmọ yẹn lọ sọ hospital. Ó máa rí kọ́ọ̀lù gbé. Tá ń bẹ̀ pé kó jọ wá send owó kan fi tọ́jú ọmọ tó bí. Ẹ̀yin èèyàn ṣe rí pé Ọlọ́run yìí lágbára. Èmi gan níbi tí mo wà mo tún gbé dànsákì fọ́lọ́run. Ó rí pé ojó ní ó ṣe oníranù onídọ̀tí. Gbogbo ọmọ tó bí obìnrin ó wá mọ̀ọ́mọ̀ lọ ọmọ tó lọ dá lóró tó gé ọjọ́ ọ̀la ẹ̀ tó gé sọnù tó gé kúrú ó wá mọ̀ọ́mọ̀ fún lọ́kùnrin méjì làǹtìlàǹtì. Kò sẹ́bẹ̀ tí mi ìbẹ̀ oníkàlọ́ máa bá wálé. Àbó sọ bẹ́ẹ̀ fún mi. A máa wálé a send fídíò sí Àgbàlá ó mọ̀ lọ sórí ó mọ̀ sanwó ilé. Mo ní mi ò gbé ń bàdàn. Àwọn èèyàn kan dẹ̀ wéèyàn kan tó bẹ́ẹ̀ wálé ọmọ send ẹ̀ sí ó mọ̀ sanwó ilé. Mo ní sanwó ilé fọ́mọ yìí. Jẹ́ kó rí ilé gbé. Kó wá nǹkan kan máa tà. Ọmọ yìí ti ní kó tiẹ̀ wá ṣe ordinary mattress àbí golf bí 8 million àbí mattress bí 8 million kó rà kó gbé fún kó fi máa gbá ọmọ yẹn lọ ṣọ́ọ̀bù kó máa padà. Ó ṣe fún ó dẹ̀ ń ra ọkọ̀ bọ̀gìnì fún ìyàwó nulé. Ìwọ náà ń lo ọkọ̀ bọ̀gìnì.